Mo kí wa ní orúkọ Jésù Kristi Olúwa tí ó ṣe iyebíye jùlọ pé a kú ìsinmi lónìí. Mo kí wa káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ òní. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church Lagos. Mo ń sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ lónìí wípé Olúwa yóò gbà ọ́ lọ́wọ́ iṣẹ́ búburú òkùnkùn gbogbo, yóò sì mú ọ dénú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Láti òní lọ, Olúwa yóò fi ohun tó dára tẹ́ ọkàn rẹ lọ́rùn, ìwọ ó sì mu nínú omi iyè rẹ̀ lọ́fẹ̀ẹ́. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, àwọn gbogbo tí ọkàn rẹ ń pòǹgbẹ fún, Olúwa yóò ṣe fún ọ. Láti òní lọ, Olúwa yóò mú àká rẹ kún, Olúwa yóò mú ọ gbilẹ̀, yóò sì mú ọ gbòòrò. Olúwa yóò mú ọ tọ́ ìṣiṣẹ́ rẹ, ìwọ ò ní fi ara pa. Ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. A ó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì tí a ó kà ó wà nínú ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 1. Róòmù orí 8 ẹsẹ̀ 1. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí? Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. Bí a ti lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa bá wa sọ̀rọ̀. Olúwa ṣí wa létí, fún wa ní àyà ìgbàṣe. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, Olúwa jẹ́ ká di alábùkún fún. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a kíyèsí lónìí ó ní kò sí ìdálẹ́bi mọ́. Kò sí ìdálẹ́bi mọ́. Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé Sátánì, Èṣù, ni olùfisùn àwọn ará. Bí a ti kọ sílẹ̀ nínú ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 10. Onírúurú ọ̀nà ni àwọn ìpèníjà ayé ti máa ń wá. Àwọn ìpèníjà ayé gẹ́gẹ́ bí ìṣòro, ìdààmú, wàhálà tàbí ìpọ́njú. Kò sí ẹnìkan tí ó lè sọ pé òun bọ́ lọ́wọ́ ìṣòro tàbí ìdààmú nínú ayé. Sátánì ni olùfisùn àwọn ará, a sì máa fi ara hàn lóríṣiríṣi ọ̀nà láti gbógun ti ènìyàn. Sátánì jẹ́ alárékérekè. Ó lè gbé ìdánwò wá lónírúurú ọ̀nà láti gbé ènìyàn ṣubú. Òpùrọ́ ni, apànìyàn ni, atannijẹ ni. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 fi yé wa wípé olè kì í wá bí kò sí láti jalè, láti pa àti láti parun. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, ìdálẹ́bi ó máa ń wá sójú ọ̀nà ènìyàn nígbà tí Sátánì bá gbógun ti ènìyàn láti nàka àríwísí tàbí láti nàka àbùkù tàbí ìdálẹ́bi sí ènìyàn. Ìdálẹ́bi lè wá láti ọ̀dọ̀ olùfisùn láti mú kí ọkàn ènìyàn kó rẹ̀wẹ̀sì, láti mú kí ọkàn ènìyàn kó pami. Ìdálẹ́bi lè wá nípa sísọ̀rọ̀ lòdì sí ènìyàn tàbí kí a parọ́ mọ́ ènìyàn. Àwọn nǹkan wọ̀nyí ó ní ọ̀tọ̀ olùfisùn máa ń ṣe láti fi dá ènìyàn lẹ́bi. Ohun kan àkọ́kọ́ ni pé ó pinnu láti gbé ènìyàn ṣubú, láti dójú ti ènìyàn, láti mú kí ènìyàn ṣubú sínú ẹ̀ṣẹ̀, láti mú ìkórìíra wá tàbí ìkorò, láti mú ìyapa wá bóyá láàrin ọ̀rẹ́ tàbí láàrin ọkọ àti ìyàwó. A máa dá ìjà sílẹ̀ láàrin ìdílé. A máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá. A máa mú kí ọkàn èèyàn kó pòrúurù. Sátánì a máa gbógun ti ènìyàn ní ọ̀nà tí yóò fi dáyàn gúnlẹ̀. Ó lè dáyàn gúnlẹ̀ nípa ti àìsàn. Ó lè dáyàn gúnlẹ̀ nípa kí iṣẹ́ èèyàn má lọ déédéé. A máa dáyàn dúró sí ojú kan náà. Kì í jẹ́ kí ènìyàn kó lè tẹ̀síwájú. A máa mú ìbẹ̀rù wá sínú ayé ènìyàn. A sì máa tan ènìyàn jẹ.
paríparí rẹ̀ a máa mú ìbáṣepọ̀ tó wà láàrin ènìyàn àti Ọlọ́run di èyí tí kò dán mọ́rán. Ògo ni fún orúkọ Olúwa. Àwọn ìhùwàsí wo la lè rí nínú ayé ọ̀tá olùfisùn? Àwọn ìhùwàsí wọ̀nyí la lè rí nínú ìgbésí ayé ẹni tí a lè pè ní olùfisùn. Olùfisùn lè jẹ́ ọ̀rẹ́, arákùnrin tàbí arábìnrin tí Sátánì ń yálò. Irú ẹni bẹ́ẹ̀ kì í ní ẹ̀mí ìdáríjì. Wọ́n kún fún owú àti ìlara. Wọ́n kún fún ìkórìíra. Wọ́n á máa hùwà ìkorò. Wọ́n á máa hùwà ìbínú àti láti dá ìjà sílẹ̀. Wọ́n á máa mú onírúurú ìdálẹ́bi wá láti ba ète májẹ̀mú àti èròǹgbà Ọlọ́run fún ayé ènìyàn jẹ́. Wọ́n á máa gbógun ti ènìyàn nípa píparọ́ ojúkorojú mọ́ ènìyàn. Wọ́n á máa sọ̀rọ̀ ìbàjẹ́ tàbí ibi lẹ́yìn ènìyàn. Wọ́n á máa kọ̀wé irọ́ láti fi ẹjọ́ ènìyàn sùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló lè jẹ́ wípé olùfisùn ó ń wá ọ̀nà láti mú kí ayé ènìyàn kó má dàbí èyí tí Ọlọ́run fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ìfisùn máa ń dàbí pé ó lágbára nítorí ìtàjẹ àti èké tí ń bẹ nínú rẹ̀. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, ọ̀nà wo wá ni a lè gbà láti pa ọ̀tá olùfisùn lẹ́nu mọ́? Ọ̀nà tí o lè gbà láti pa olùfisùn ayé rẹ lẹ́nu mọ́, ọ̀nà tí o lè gbà láti pa olùfisùn àyànmọ́ rẹ lẹ́nu mọ́, òun ni pé kí o gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Lẹ́yìn eléyìí, kí o gbàdúrà kíka sí Ọlọ́run, àdúrà jíjagun ti ẹ̀mí. Ó lè dìde lòdì sí ọ̀tá olùfisùn nípa dídìde sọ̀rọ̀ láti tako àwọn àrékérekè rẹ̀. Ìjọ Ọlọ́run pẹ̀lú ní ojúṣe láti ṣe láti wàásù ìhìnrere ti Jésù, láti sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn. Nígbà tí o bá ń gbàdúrà, o lè ṣe àṣàrò lórí àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí. Ìwé Sáàmù orin 140 àti ìwé Sáàmù 109. Mò ń sọ fún ọ lónìí nípa májẹ̀mú Ọlọ́run lórí ayé rẹ pé Sátánì kò ní lágbára lórí rẹ, torí pé Ọlọ́run wà fún ọ, torí pé Ọlọ́run yóò jà fún ọ. Ó ní bí Olúwa bá ń bẹ pẹ̀lú wa, ta ló lè dojú ìjà kọ wá? Ó ní àwa lè ṣe gbogbo nínú Kristi Jésù, ẹni tí ó ń fi agbára fún ni. Olúwa yóò gbé ọ níjà. Olúwa yóò fún ọ ní ìṣẹ́gun. Olúwa yóò sọ ọ̀rọ̀ rẹ dayọ̀. Olúwa yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ. Oore ọ̀fẹ́ Kristi yóò sì tó fún ọ. Láti òní lọ, gbogbo tí Ọlọ́run dá lórí ilé alààyè yóò ṣe rere fún ayé rẹ. Ìwọ ju aṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ ọ. Jẹ́ ká tẹríba láti gbàdúrà. Olúwa, mo súre sínú ayé àwọn àyànfẹ́ wọ̀nyí lónìí pé lórúkọ Jésù, ogun ayé kò ní borí rẹ, ogun ènìyàn kò ní borí rẹ. Lónìí, gbogbo àwọn tó jẹ́ olùfisùn rẹ, Olúwa yóò pa wọ́n lẹ́nu mọ́. Ìwọ sì máa gbé nínú ìṣẹ́gun ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín.